Àwa ti ní ìwé ìrìnnà tó jẹ́ pé kí ni tí wọ́n ti lù lóòtẹ̀ tó jẹ́ pé a sì ti ní àǹfààní láti lè máa gbà á. Àwọn ìlànà àti bá ṣe máa gbà ká máa fi gba ìwé ìrìnnà yẹn a máa gbé àwọn ọ̀jọ̀gbọ́n òní ẹni tí ẹ ti mọ̀ bí ẹni mowó náà ni Bishop Adéyẹmọ láti wá yànnàná rẹ̀ fún wa ìlànà wo là ó gbà táwọn fi ṣe kíni táwọn fi gba international passport wa níbo la ti lè rí gbà ìyẹn fún àwa tí a wà ní òkè òkun níbo la ti lè rí gbà àmọ́ ká tó tẹ̀síwájú ẹ bá mi share program yìí kẹ́ ẹ bá mi dá like bò ẹ bá mi share rẹ̀ kẹ́ ẹ bá mi dá like bò kí n máa rí like àti love kó máa lọ kó tó di pé kíni kó tó di pé a máa tẹ̀síwájú níbi ètò ti alẹ́ yìí Yorùbá passport is ready tí wọ́n bá yí gbogbo ọmọ káàárọ̀ oòjíire ká mọ̀ nílé lóko ní ẹ̀yìn odi nìyẹn mo fẹ́ fi àǹfààní sọ fún ọmọ káàárọ̀ oòjíire káàkiri gbogbo àgbáláyé in this time of agitation this time tí à ń ṣe agitation of Yorùbá nation lọ́wọ́ no matter gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó bá wù kó lè máa ṣẹlẹ̀ no going back torí pé kí ni ilẹ̀ olómìnira ilẹ̀ káàárọ̀ oòjíire yìí a ti ṣetán láti gbà á bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀jọ̀gbọ́n wa àwọn onímọ̀ káàkiri gbogbo àgbáláyé wọ́n ti ń gbìyànjú bí gbogbo ẹ̀ ó ṣe bọ́ sí nírọ̀rùn láì ṣe pé a jagun ní orílẹ̀-èdè Yorùbá kó tó di pé a gbà á pẹ̀lú àṣẹ Elédùmarè. Ẹ jẹ́ ká máa gbé bàbá wa náà wọlé Bishop Adéyẹmọ láti jẹ́ kán lè yànnà náà bá a ṣe fẹ́ gba international passport Yorùbá èyí tó ti wà rẹ́dì káàkiri gbogbo àgbáláyé àlàyé ẹ̀ náà wọ́n máa ṣe fún wa ní ẹyọ kọ̀ọ̀kan ìlànà tí a ó tọ̀ tí a ó fi tètè rí international passport wa tí a ó fi tètè rí gbà tí a bá ti wá rí ìrànà rẹ̀ fún wa tí gbogbo wa tá a ti mọ ìlànà à ń tọ̀ tí a ó fi rí international passport wa tí a ó fi rí gbà èyí tá a mọ̀ sí Yorùbá international passport ìyẹn ìwé ìrìnnà ti orílẹ̀-èdè Yorùbá ti orílẹ̀-èdè ọmọ Oòduà torílẹ̀-èdè ọmọ aládé mẹ́rìndínlógún ní àwọn ìlànà tí a gbà táwọn fi rí gbà ni a ó gbé bàbá wa wọlé sí láti pé kí wọ́n wá lè ṣàlàyé fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìlànà tí a gbà láti máa ṣe kíni láti máa gba international passport wa lẹ́yìn ìgbà yẹn a wá sí ojú òpó lẹ̀ láti jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n lè béèrè ìbéèrè around the world káàkiri ibi tí wọ́n ti lè rí gbà tí ẹ bá wojú agbègbè mi nísàlẹ̀ tí ẹ ti rí tó ń ṣò níbẹ̀ àwọn agbègbè tí ẹ ti lè process passport yín nìyẹn èyí tó jẹ́ passport Yorùbá the embassy wa address ibi tó wà ìyẹn ní UK àti ní àwọn country tó sì ti wà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n mọ̀ wá láti yànnàná rẹ̀ fún wa pẹ̀lú àṣẹ Èdùmàrè ilẹ̀ káàárọ̀ oòjíire ilẹ̀ olómìnira ilẹ̀ káàárọ̀ oòjíire yóò gbè wá o pẹ̀lú àṣẹ Èdùmàrè kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ káalẹ́ bàbá mi o. Ẹ káalẹ́ sà. Ṣé ẹ bínú pé àwa ọmọ Yorùbá à ń dààmú yín ní gbogbo ìgbà báyìí? Kò sí ìbínú o. Àwọn alálẹ̀ ilẹ̀ káàárọ̀ ayọ̀ àti àlàáfíà ni. Àwọn alálẹ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire wọ́n gbè wá o bẹ́ẹ̀ sì ni a ní ṣìṣe pẹ̀lú àṣẹ Èdùmàrè. Àṣẹ àṣẹ àṣẹ. Bàbá mi n tí mo mọ̀ tó ń rí tí ẹ fi sọwọ́ sí mi yìí ó yà mí lẹ́nu. Ǹjẹ́ orílẹ̀-èdè Yorùbá tí a sọ pé à ń kéde rẹ̀ tí a fẹ́ gbà yìí ẹ dákun ṣé bí 10 years ago ni ẹ ti ń process ẹ ní àbí bí 50 years ago tó fi di pé a lè tè ní international passport. Ok, ẹ ṣé. Ìgbésẹ̀ láti di òmìnira orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá a lè má Yorùbá adùbúlẹ̀jà ni wá a lè má pariwo ẹ̀ ṣùgbọ́n at least wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti 20 years ago. Kábíyèsí Elédùmarè
tí ó sì hàn jáde. wọ́n dẹ̀ ń tẹ̀lé ìlànà àti òfin United Nations. Gbogbo ohun tí wọ́n ní kán ṣe ni wọ́n ń ṣe títí ṣùgbọ́n nígbà tí ó di 2020 tí àkókò tó, instruction tí wọ́n gbé kalẹ̀, Yorùbá bẹ̀rẹ̀ láti máa polongo nítorí àkókò ti tó. Embassy wa, a ti ní embassy sí orílẹ̀-èdè tó pọ̀. Àwọn orílẹ̀-èdè mìíràn tí ń pè wá. Bàbá mi, mo ń bọ̀ wá bẹ̀rẹ̀ náà. Mo ń bọ̀ wá bẹ̀rẹ̀ náà. Torí ara àwọn ọmọ káàárọ̀ oòjíire nílé lóko, ara wọn ò balẹ̀ mọ́. Wọ́n sá ń béèrè lọ́wọ́ mi ni, níbo láti rí ìgbà, níbo láti ṣe kinní kan, níbo láti ṣe kinní kan. But èmi nígbàgbọ́ pé pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Èdùmàrè, gbogbo tó ṣẹlẹ̀ ní location 419 nípa international passport kò ní ṣẹlẹ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire tí gbogbo wa mọ̀ sí Yorùbá nation pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ má ṣe bínú sí mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pẹ̀lú voice mi, ariwo rally tá à ń ṣe lọ́tún tá à ń ṣe lọ́sì iná ló jẹ́ kí voice mi kó rí báyẹn. Àwọn kú nígbàgbọ́ pé àwọn alálẹ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire wọ́n pín wa ní èrè pẹ̀lú àṣẹ Èdùmàrè. Bàbá mi, ẹ jẹ́ ká lọ sí orí international passport. Kí là ń pè ní international passport gangan náà? Okay, ẹ ṣé. International passport jẹ́ ìwé ìdánimọ̀ orílẹ̀-èdè. Ó yàtọ̀ sí ìwé ìgbélùú. Ìwé ìgbélùú visa. But ìwé ìdánimọ̀ orílẹ̀-èdè òun ni international passport. Tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá, ó ti sú wa bá ṣe ń gbé pásítọ̀tù aláwọ̀ ewé green passport Nàìjíríà kiri. Tó bá dé ìlú common Benin Republic níbẹ̀ yẹn, tó bá wọ ọbẹ̀ pẹ̀lú green passport, wọ́n á wò ẹ́ bí ẹni kó gbégbé sára. Nítorí wọ́n ti rí passport yẹn pé green ni, wọ́n ti mọ̀ pé Nàìjíríà ni ẹ́. So Nàìjíríà ti wọ́lẹ̀ gan to the extent yìí pé ó ń tini lójú láti faramọ́ láti pe rẹ̀ lọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà. So a ti ń gbé ìgbésẹ̀ lórí passport wa fún ìgbà tó ti ṣe díẹ̀, bó tilẹ̀ jẹ́ láti last year ni, but wọ́n tètè fòǹtẹ̀ lù. So wọ́n tètè fòǹtẹ̀ lù, ó ti wá di òun ní báyìí. So a ní embassy sí Canada tí wọ́n ti wà lẹ̀. A ní embassy sí Finland, Yorùbá consular office. A ní embassy sí Gabon. A ní embassy sí Gambia. A ní sí Germany. A ní sí Italy. A ní sí Jordan. A ní sí Kenya. A ní sí Kuwait. A ní sí Netherlands, ìyẹn ìlú tó ń pè ní Holland. A ní sí South Africa. Hello bàbá mi. Gbogbo àwọn ibi tí ẹ sọ pé a ní embassy sí yẹn, ṣé ó ti wà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí? Ó ti wà lọ́wọ́lọ́wọ́, ọ́fíìsì ti wà ńbẹ̀. A ní sí Spain. A ní sí Turkey. A ní sí UAE, ibi tí à ń pè ní Dubai. A ní sí America, USA. A dẹ̀ ní sí UK. Mo wà pẹ̀lú Isa. Mo ń bọ̀ dákun. A dẹ̀ ní sí UK. Now, embassy wa ní UK ìyẹn gangan ní Central Processing Consular Office. Èyí tó jẹ́ headquarter fún gbogbo embassy tó kù. Nítorí that's where processing document instruction
and everything is being coordinated from. Ibẹ̀ ni a ti ń ṣe embassy wa ní UK láti ń ṣàkóso gbogbo embassy tó kù ní gbogbo àwọn ìlú tí a dárúkọ yẹn. Ibẹ̀ ni consular general wa wà. Ìyẹn ní UK. Ní UK tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, Pastor Isaac Òkèbíọ̀run-Kòsí. So àwọn ni consular general ní UK. So ibẹ̀ dẹ̀ ni àkóso gbogbo embassy tó kù láti Canada, Finland, Gabon, Gambia, Germany, Italy, Jordan, Kenya, Kuwait, Netherlands, South Africa, Spain, Turkey, UAE, USA náà. So ibẹ̀ náà ni UK ni wọ́n ti ń control, wọ́n ti ń fún instruction nítorí gbogbo àwọn èèyàn tó wà ní gbogbo àwọn embassy nílùú yẹn ní consular offices yẹn ni wọ́n ti train. Àwọn díẹ̀díẹ̀ náà máa parí train wọn ní next week, but office wọn ti ready. Now that's why ta ṣe fi síbẹ̀ yẹn the official processing office in UK 64 9th Street, London, N17SR. You can o lè lọ síbẹ̀ directly ìwọ tó bá wà ní London. Ṣùgbọ́n ìwọ tó bá wà ní ibi tó tún jìn sí London tó sì ní London, bí àwa ta tún wà nílé ní Nàìjíríà tó sì ní London, tí a bá fẹ́ gbé ìgbésẹ̀ láti process fún passport wa, nítorí a ní àṣẹ láti gbé passport wa jáde now, but nǹkan ẹyọkan ni a kò tí lè ṣe, nǹkan ẹyọkan ni a tí lè issue visa. Ìyẹn pé visa pé èèyàn ń bọ̀ wá sí orílẹ̀-èdè Yorùbá. No visa wípé o fẹ́ wá sí orílẹ̀-èdè Yorùbá pé a wá fẹ́ fún ẹ ní visa, a tí lè issue visa. Àti ní agbára rẹ̀. And ìdí tí a ṣe tí ní agbára ẹ̀ ni wípé ìjọba orílẹ̀-èdè wa a ṣe ń kọ́ lọ́wọ́. We are still building our government. A ṣe ń kọ́ ìjọba orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́. Tá bá gbòmìnira ara wa tán tí a ṣe ètò ìgbékalẹ̀ ìjọba wa, ta ní prime minister wa, ta ní gbogbo àwọn immigration wa, a ní àwọn army wa, àwọn ọlọ́pàá wa ní gbogbo provinces wa, ta dẹ̀ ní àwọn premier ní gbogbo provinces wa. Àwọn premier náà pé àná máa pa àwọn governor. So ta ní wọn káàkiri tó tí orílẹ̀-èdè wa ti dúró. Àwọn embassy wa automatically a ní àṣẹ láti máa fún àwọn èèyàn ní visa wípé o fẹ́ wá sí orílẹ̀-èdè wa, bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àti ní àṣẹ láti fúnyàn ní visa, but a lè ṣe passport fún gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá. Tó bá mọ̀ pé Yorùbá ni ẹ́, passport to Nigeria, green passport, ó sú ẹ, o fẹ́ passport orílẹ̀-èdè Yorùbá, you can order for it. And now website tí wọ́n bá fẹ́ gbà website ẹ máa lọ, òun náà ni website embassy wa. That's our consular office website. www. Sir? Mo ń gbọ́ yín sà, mo ń gbọ́ yín sà. www.yorubaconsulate.com. yorubaconsulate.com. Website yẹn olóńlọ ní abẹ́ screen yẹn fún àǹfààní ẹni tí ẹ ò bá mọ̀, tí ẹ bá gbọ́, olóńlọ nísàlẹ̀ yẹn àti address ní UK olóńbẹ ní abẹ́ screen. Now láti next week ọ̀sẹ̀ tó ń bọ̀. Next week èní ni Wednesday. Láti next week Monday, Tuesday, Wednesday lọ. Ọ̀sẹ̀ tó ń bọ̀ láti Monday, Tuesday, Wednesday lọ.
wẹ́bsáìtì yẹn tí wọ́n bá lọ síbẹ̀ wọ́n máa rí òpó ibi tí o lè dáńlódù fọ́ọ̀mù fún passport. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n bò ó. Tẹ́ bá lọ sí wẹ́bsáìtì yẹn ẹ máa rí gbogbo àwọn nǹkan tó wà lórí wẹ́bsáìtì yẹn. O fẹ́ wá o jẹ́ ọmọ Yorùbá, ìlú wo ló ń gbé, country wo ló wà, gbogbo àdírẹ́sì àwọn embassy wa yẹn, consular offices nílùú tó wà pátápátá gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Àti phone number embassy yẹn, àwọn consular office yẹn tẹ́ máa pè, gbogbo ẹ̀ wà ń bẹ̀. Àti ímeèlì this consular office, so that tó bá tẹ̀ nílò ìrànlọ́wọ́ o lè send email, wọ́n máa dá ẹ lóhùn within 24 hours. Wọ́n máa dá ẹ lóhùn within 24 hours. Wọ́n máa reply ẹ̀. Tó bá dẹ̀ pé ẹsẹ̀kẹsẹ̀ wọ́n á gbé, wọ́n á bá ẹ sọ ìrànlọ́wọ́ tó fẹ́ ṣe fún ẹ, wọ́n á ṣe fún ẹ. Tó bá jẹ́ pé London ló wà, wọ́n á ṣe fún ẹ. Tó bá pé America, wọ́n á ṣe fún ẹ. So tó bá dẹ̀ ìlú ìkìlù tó bá wà, wọ́n á ṣe fún ẹ. Ṣùgbọ́n fọ́ọ̀mù ti passport yẹn wọ́n bò bẹ̀yẹn lọ́wọ́ báyìí. Next week Monday or Tuesday. Yes, next week Monday wọ́n ní ká bẹ̀rẹ̀ sí sọ fún àwọn èèyàn náà báyìí. So next week Monday, ọ̀sẹ̀ tó ń bọ̀, Monday or Tuesday, wọ́n á ti ṣí. Tó bá lọ sí wẹ́bsáìtì yẹn, wàá rí òpó ibi tí o ti lè tẹ tó bá jẹ́ wípé o fẹ́ gba passport. So wàá wá tẹ̀, á gbé fọ́ọ̀mù jáde fún ẹ. Fọ́ọ̀mù yẹn wàá print ẹ̀, wàá wá lọ fill ẹ̀. Tó bá ti fill fọ́ọ̀mù yẹn, gbogbo nǹkan tó ní kó fill ẹ̀. O máa nílò ọmọ Yorùbá kan tó jẹ́ bóyá kábíyèsí ni, olórí ajìjàgbara fún Yorùbá ni, àbí èèyàn pàtàkì tó jọmọ Yorùbá tí wọ́n mọ̀, èèyàn pàtàkì kan tó jọ sódà Fúlàní ò ní lọ fíìlì fọ́ọ̀mù fún wa. Èèyàn pàtàkì kan tó jọmọ Yorùbá, bó jẹ́ baálẹ̀ ni, bó jẹ́ olórí ẹgbẹ́ Yorùbá kan ni, bó jẹ́ kábíyèsí ni, kábíyèsí, tó bá dẹ̀ jẹ́ pásítọ̀ ni àbí ìmáàmù ni, ṣùgbọ́n tó jẹ́ ọmọ Yorùbá tí a lè wádìí àwa tí a fẹ́ mọ̀. Tó bá dẹ̀ jẹ́ àwọn oníṣẹ̀ṣe tó láti jọmọ Yorùbá ó máa níbi tó máa fíìlì níbẹ̀, àtàdẹ̀ sign, á fi phone number àtàdírẹ́sì ẹ̀ sí, so wọ́n á lè verify. So àwọn ọmọ yẹn wà ní ara form. Then o máa rí iye owó fọ́ọ̀mù gangan, owó passport gangan ní pounds. Bàbá mi, hello sir, ṣé ń gbọ́ mi? Pounds. Mo ń gbọ́. Ìbéèrè ń bọ̀, mo fẹ́ béèrè àwọn ìbéèrè because ní ojú agbágbé níbí bíi gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lẹ́yìn odi, gbogbo wọn ti ń béèrè ìbéèrè lọ́wọ́ mi, wọ́n sì jọ ń béèrè lọ́wọ́ àwa méjèèjì nítorí pé kí ni àwa méjèèjì ńlá wà ní ojú agbágbé ìyẹn ní àsìkò yìí tí àjọ ń ṣàlàyé bí ọmọ káàárọ̀ oòjíire bó ṣe lè gba international passport wọn, ìyẹn ìwé ìrìnnà. Nǹkan bí mo ṣe sọ lẹ́ǹkan, Túndé Àràoyè lórúkọ mi, right? Èmi ni mo pe Pastor Òkèbíọ̀run Òtítọ́ jẹ́ Consular General yẹn, because I'm a member of UK General Council. So ìgbà tí mo gbọ́rọ̀ yẹn mo sáré pè wọ́n sìn, tí mo rí live show ẹ ni mo sọ pé am I missing something, because èmi náà wà nínú member UK General Council, but àti gba Yorùbá nation, so kò possible fún wa láti sáré gba Yorùbá passport. But nǹkan tí Bishop Adéyẹmọ tó ń sọ náà, something similar òun náà nìkan tá à ń ṣe lọ́wọ́. But nǹkan tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ sì ta rí pé àti ń ṣe tó dẹ̀ ń wà successful for now ni pé gbogbo, for example bí irú UK tá wà ń sìn, gbogbo ọmọ Yorùbá tó bá wà ní UK, anything tó bá ṣẹlẹ̀ sí wọn kò àti ẹ̀fẹ́ mọ̀, because nǹkan tó yẹ káwọn ìjọba Nàìjíríà kan ti ṣe tẹ́lẹ̀ tó ń ṣe rárá, òun nìkan táwa ń ṣe lọ́wọ́ ń sìn. So tó bá náà fẹ́ ṣe Yorùbá passport náà, Bishop Adéyẹmọ right, àwa náà la máa ṣe jáde,
but kò tí ì possible ṣe àti lè ṣe ń sìn wọ́n kàn ń train ní gbogbo àwọn consulate wa láti bóyá bí US nǹkan kan bẹ́ẹ̀ ṣe wọ́n ń wá sọ́dọ̀ wá ń sìn tó ń train wọn lọ́wọ́ so à ń ṣe meeting wa every Saturday la máa ń ṣe meeting so ìgbà tẹ́mi gbọ́n yẹn lèmi fi sáré pé ẹni tó jẹ́ bíi project director wa a dẹ̀ ní gbogbo wa lóríṣiríṣi bẹ́ẹ̀ so mo fi pè wọ́n pé am I missing something pé kọ́ má tiẹ̀ bínú pé lẹ̀ ti ṣú pé nǹkan báyìí ni mò ń gbọ́ because àti lè ṣe Yorùbá passport for now until tá a bá gba Yorùbá nation so ká tètè yanyan náà ẹ̀ káwọn èèyàn má lọ máa wà kàn sí pé kí ló ń ṣẹlẹ̀.